Intentions are good. We want to make Ibadan safe. We want to make it habitable to all of us. Because you see, any Yoruba man that doesn't have Yoruba man or woman that doesn't have any Ibadan is not a Yoruba person. It's true. And Ibadan has got to something that the love that when we train people, we send them home to go and bring them and come back. and they really come back. Starting from Agabu, Fayose, Fayemi, Akelelulu, Kola Tinubu. They come to Daniel No, even the vice president, when he came to the installation of it started with Ibadan on the Basio. So Ibadan is home to nearly every person. So it will not be different from what it was used to be, because the founders of Ibadan, that is how it started. And I always tell them that Ibadan is very lucky because the best of every place, no American place. So I want to assure you, both natives of Ibadan, indigenous of Ibadan, people that are living in Ibadan, that Ibadan is home to all of us. Ibadan is home to all of us. But as it is home to all of us, we also wanted to contribute to Abuja, to make it what we all want it to be. And that is why from time to time you have to call on people. They are not looking for money really. You will see that I don't know whether that's a jazz one. They started this money with price here. They say black communities for us. But it's also waiting for us to go through what he has also prepared. Because we all want, I told them, I said, I'm just a coordinator. You appointed me as coordinator, and I will just be a coordinator. It's you who will be working. Not me. I need to say, yes, okay, it's all right. If it is too long, I say, please go and summarize it. If somebody is talking to me and I don't seem to understand, I say, please go and give me a brief. So that I can digest this. If there's anything I don't understand, I can call somebody to come and lecture me on it. So these are all the things that we want us to understand, that we are all in this thing together. I want you to believe that by the grace of God, the grace that was is going to be there. But as the center of Nigeria before, as you Yemi Falumbi say, is the center of culture. Yes. You go to even the high court, go to the library, you see all those. If you show you pass with them, bit of Alexander pass with them. So all of them balance at home. And we want people to understand that if they made it in Ibadan, all of us can make it. So thank you very much for this visit. I will be happy if you take it from me that we are all. Àwọn gbogbo títà pa tá a ṣe kò tán ṣe bó tán nìsín àbí òtán nìsín ẹni tó lọ́nba ti rìsáfù ìkòkò ẹni ọlọ́nba ti dá kò ṣe farawé o kábíyèsí ò ṣe farawé o ẹ̀dá ọ̀tọ̀ ni o kábíyèsí ẹ má jẹun sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu yín lọ́dọ̀ wa bí ẹ bá ti bá dé tèmi bá fẹ́ fi kún màá fi kún ní ọgbọ́dọ̀ àtìgbàsíkò lọ́wọ́ kábíyèsí gbọ́n pé èmi ń sojú mi yìí ní ìmọ̀ bí fún àti bẹ̀rẹ̀ mo ń sojú ìlà méjì mo dá débi ilé ẹ̀ a pe center tí bàbá wa fún Center for Yoruba Language Engineering and
ibi iṣẹ́ fún ọ̀nà ìṣàmúlò èdè Yorùbá. Èmi ni mo ṣe program fún University of Ibadan tẹ́ fi ń kó àwọn ọmọ òyìnbó yẹn wá lọ́dọọdún pẹ̀lú American government. Náà fi ń kó àwọn ọmọ òyìnbó yẹn wá engineer lára tó bá àbádọ́dọ̀ mi ni engineer gbogbo wọn ló ń wá sí wọ́n ẹ̀ṣẹ̀ lọ lé kò tí kò tún méjì tán lọ wá nísìnyí wọ́n tún lọ nísìnyí wọ́n tún wá wà lọ́wọ́ mo ti fẹ́ máa ṣẹlẹ̀ sí ọlọ́kọ̀ mo ti ṣe part of it máa ṣe ti báyọ̀ òyìnbó. Àwọn ọmọ yẹn pẹ́ ṣe mú ẹ̀ wọ́n lóyìn fún àbá pẹ́ ṣe mú Yorùbá ní Amẹ́ríkà àná wà mọ̀ ní ṣe ní 36 universities náà ṣe Yorùbá ní Amẹ́ríkà lẹ́sìn bí ìṣẹ́ wà lọ́wọ́ mi 36 universities 36 ló ń ṣe including Harvard ló ń ṣe Yorùbá. Náà kí ni wọ́n ṣe é ṣe conspiracy theory mo sọ pé náà pé conspiracy theory ni torí ni wọ́n jọ ń sọ̀rọ̀ pẹ̀lú lẹ́yìn US. Èyí tí wọ́n ní lọ́kàn ni pé Yorùbá has tó ń pè ní low language loyalty pé a ní low language loyalty àkànlájú ni but our loyalty to the language is low. Kò dàbí Hausa has very high language loyalty tó pé ká bá ká Hausa jọba yìí kò sí bẹ́ẹ̀ ṣe lè jẹ́ àlejò láàrin wọn tí wọ́n ní sọ tẹ́lẹ̀ wọ́n ní ṣègbó Hausa ni. So they have a very high one commitment language wọn wọ́n máa kàn ló fún dàgbàsókè ni. So ìtàn àrò ní pé in the next 50 years àwọn tó ń sọ wọ́n ti fẹ́ lọ tán village ló kù sí láti máa sọkùnrin yẹn lọ ìwọ tó bí wọn tó sọ Yorùbá sí ọmọ tó bí yẹn ó bí ọmọ yẹn náà ó tún bí ọmọ ìran yẹn ń kú lọ díẹ̀díẹ̀ nìyẹn a ti fẹsẹ̀ múlẹ̀ ní ọ̀dọ̀ tàwọn lọ́hùn-ún tó máa rán àwọn expert yẹn wá ní the next 50 years wọ́n ti lọ tán. That's their psychology and that is what is happening exactly. Ibi tá ń lọ nǹkan pè ní conspiracy theory nìyẹn ibi tá ń lọ nìyẹn. So wọ́n dẹ̀ mọ́ tó ń dà wá nípa àwọn pèrè àwọn àjọ pé kíní ò ní rí bẹ́ẹ̀ o èdè tẹ́lò ní science tẹ́lò nílé asòfin constitution sí nínú èdè yín kò sí kankan ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe pé ń lọ sí ìlú èbúlọ gbogbo ohun tó yẹ kẹ́mọ̀ nípa láìpù yín wọ́n gbà lọ́wọ́ yín Ọlọ́run gbéde ti yín fún yín ó gbéde èbó fún èbó aláwọ̀ dúdú lóra yín àwọ̀ kan náà fi ń dá yín mọ̀ èdè náà fi ń dá yín mọ̀ kì í ṣàwọ̀ ó gbé ti yín fún yín ẹ wá sọ pé ìwọ Ọlọ́run tó gbé fún mi kò tẹ́ mi lọ́rùn tó ìbò náà lọ́gbà ẹ mà fẹ́ ń jẹ̀bi Ọlọ́run ṣé bá láṣẹ pé náà Ọlọ́run ṣé kò wá ṣe tiẹ̀ pé fún ọkọ yẹn ègún ni o bàbá dẹ̀ jẹ́ àkànná agbátẹrù tí mo gbọ́ kàn lé púpọ̀ pọ̀ tó rà ṣe program kan pọ̀ lọ́wọ́ wa ní àmọ́yẹ bọ̀ lápò mi láti forúkọ wọn sí tẹ́lẹ̀ tó máa jẹ́ planning speaker ní 2021 ká lè continue àwọn diaspora ti gbà á wùlé sí tó àti ní WhatsApp fún ibẹ̀ náà ti lọ gbé pé kò ní ṣẹlẹ̀ sí ẹ̀mí wa á mú Yorùbá tí ó di pé àwọn aṣòfin tán ń jó tán ń kọrin ní Yorùbá tán dáńsà tán délé aṣòfin tán bẹ̀rẹ̀ sí ṣe ìbò ká má bàa mọ tí wọ́n ń sọ mọ́ táwọn pé bàbá kan ti wọ kínní rèé bàtẹ́ ẹjọ́ tẹ́ ń dáre tẹ́ ń fò sókè ní abúlé ẹ sọ pé ìbò lẹ́sọ̀ tẹ́ bá dán o kó wá di gbé accountability àwọn ẹ̀sìn fún ìkó àgbọ̀mọ́ àwọn alájẹ́ kílẹ̀ aṣòfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ níbí láyé àwọn àti akíládé ní abẹ́rẹ́ àti lọ́lá ní abẹ́rẹ́ níbí wẹ́dà ló wá láti Lágelú tó jẹ́ aṣojú wọn ní òṣòro níláyé ọjọ́ tá bẹ̀rẹ̀ Yorùbá ló bẹ̀rẹ̀ fábẹ́ ní wọ́n tú lókun bẹ́ẹ̀ ni wọ́n tú lókun lẹ̀ gbogbo ayé ló ń pàtẹ́wọ́ fún ni wọ́n ní kò sọ̀rọ̀ rí níbí wẹ́dà pọ̀ nítawọn èèyàn láwọn fẹ́ nìyẹn ìbáṣe wẹ̀dà jù bẹ́ẹ̀ lọ òun ló mọ nǹkan tá nídìí òun náà dẹ̀sí ránṣẹ́ ṣe yín sódẹ́ náà ká ṣe bó ní bàtẹ́ dẹ̀sí ká lọ́wọ́ kù tó ti dúró jẹ́jẹ́ tí ò lè sọ nígbà dẹ̀bẹ̀rẹ̀ Yorùbá kọ́ nígbà bàbá ìkún sónú akànfò yín tó sọ wọ́n ń ṣe nípa health lọ́jọ́ yẹn ni ló bá dìde alága lọ́sẹ̀kẹ́lẹ́ kan pé àwọn afẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ kan kó goro síbẹ̀ goro wọn yẹn ká máa ń gbogbo àwọn nǹkan lóòótọ́ sọ́nù kan máa dà sínú ẹ̀ ẹ wo bó ṣe lo èdè àwọn nǹkan lóòótọ́ sọ́nù disposable things ebi kan ò gbọ́dọ̀ mo dẹ̀ kọ́ lẹ̀ ó tún wà ló fọ kápítàlì wà ní ìsìn.